ó tó rẹ̀ èmi ò pátápátá tó pa rẹ̀ lájú wa pátá lọ́wọ́ kan ló kó dá sí èmi kí lábí bòjú kan ní ọ̀tọ̀ rẹ̀ sí òun tó mọdé bá dé ìsà pápápá tọmọdé bá dé ìsà òkú ìwò kó àpò tọmọdé bá dé ìsà òkú kó létí òkú tó múlò lẹ́kọ̀ọ́ ẹ wọ èmi ọlọ́mọdé ọgbọ́n àkìtògùn èmi lákàlà ká ti ń bẹ lọ́wọ́ sí èmi tẹ̀tẹ̀ orí òkò èmi kánákáná orí oro èmi gúnugún balẹ̀ ojú orí èmi àkàlàmọ̀gbọ́ balẹ̀ ojú ẹ̀rẹ̀ èmi tẹ̀tẹ̀ orí òkò èmi kánákáná orí oro aságídẹ́ asákùgbọ́ ọ̀dà yẹn lágbègbè èèwọ̀ akìsíwọ́lu mi òkú ajá fi gbó òkú àgbòjù fẹ́ bọ́kà bá pẹ̀jù àpòrò mọ nínú lẹ́bí tí bá pẹ̀jù apàtì ètùyè. síbẹ̀ èmi ọtí tó lòun padà ò lè padà ọ̀gọ̀rọ̀ tó lòun pàdé ò lè pàdé ìgèlègèlè tó lòun pò púpọ̀ ò lè pò púpọ̀ igbó dúdú ló gbà púpọ̀ ọ̀dẹ̀ dúdú ló gbà pààyàn láti ẹ wọ àdéhùn yáde ìgbọ́n lòun èjìgbà lẹ̀kẹ̀ adé afọdé borí tí ì ṣe ìyáàdùn tó wá rán ọmọ sórí gi àkómú ìlógbò orí gi nígbé igi kíkí tó wà fi dàpọ̀ mẹ́sẹ̀ nínú wọn làkọ̀ wọn pa ilẹ̀. kákáyé má ṣe mí o ń èmi tí morúkọ tẹ́yẹ ń jẹ́ ológo sẹ́yìn alárẹ̀ rẹ̀ gbóso àwa mẹ̀mú sí ti mèrò àdìgbè ó mèrò mọ̀ pa kówó ẹ̀yọ sọ̀run dàmbìrì ẹ̀yẹ kan sẹ́yìn bí ògo a ẹ̀yọ ọ̀run ògo a. mo ṣàmì mo gbé tàdúrà mi elédùà ọba òkè jẹ́ kí balógun lọ rí kí ó sì borí. àdúrà náà ló yẹ ká máa gbà nítorí ẹ̀rù bá mi.
ẹ̀rù kí ni wọ́n ń bá ọ ìyàká. ẹ̀rù jàǹdùkú yìí náà ni ṣé o mọ̀ pé jàǹdùkú kò nínú èèyàn tí a lọ fi ibà àti àdá pa. ó wá já sí pé balógun jagunlabi ó kàn máa ma fòyọ ká ọmọ rẹ̀. ẹni tí a bá lè mú ṣèbọ́ lọ́wọ́ ọba làáfà lè lọ. ó kúkú jọ yé wa ni wo ìyàká fọyẹ yín lẹ̀ ibi ló ń pa mí so ló jẹ ń lé. ló ń jẹ lé sáì kò ṣẹ̀ṣẹ̀ mọ̀ dáná ni. wo èmi ń wọnú ilé rẹ lọ ni nǹkan tí ń bá rí bẹ́ẹ̀ máa jẹ. níbo ló ti wá àti pé ta ló ń béèrè. ó mẹ́rin ògbóhùn erin ó mọ̀tọ́ òjì ọlọ́bẹ̀ ń balógun jagunlabi ó rókìjàn lóògùn ọkọ wọn lẹ́yìn tí káyọ̀ rẹ̀ lójú ogun. agbájá lójú. ó bàbá. ta lé lẹ́nu. ọmọkùnrin kan ló lé abẹ́rẹ́ tí ó lókun lọ́rùn. tani ó. talabo ṣe ni. ó jọ wípé wọn pé ọtí tó lòun ó pàjá ò lè pàjá ọ̀gọ̀rọ̀ tó lòun pàjọ ò lè pàjọ ìgìlìgìlì tó lòun ó kòbúkọ ò lè kòbúkọ igbójúbi ló gbà ń kókù ọ̀dàjúbi ló gbà ń gbà ń fóònù lẹ̀lẹ̀ fẹ́ràn alájà fún ọmọ lóhun tẹ́rù lóhun kò káàkiri èmi gẹ́gẹ́ lórí ẹni tí yóò wojú yóò dégbé alájìgá lọ sóògùn ó ṣetán láti fẹ́ wojú padà òdì ara ni igbó rúrú birimu ọ̀kanmọláyà kọmọ lójú àdíwá fún àwọn ìyá mi ẹlẹ́yẹ ilẹ̀. ẹ gbé wọlé fún mi ẹrú mi tó ní ilé kan fún mi. màá náà ní òní aya ó gbóúnjẹ fún ó lò jẹ èmi gómìnà bíbẹ̀ ń bí ọ̀lẹ. orí igun pa orí igun pa orí igun pa orí igun pa ọba náà ní tirẹ̀ lára orí igun pa. ló sọ̀rọ̀ ẹni ọmọ. ó jọ wípé orí ẹ̀yin méjèèjì ò pé. sáwa kí la ṣe o. ẹ fẹ́ mọ tẹ́sẹ̀ ẹ fẹ́ mọ tẹ́sẹ̀ nígbà tó fi tó gbà díẹ̀ sí nísìnyí jàǹdùkú yóò dé tó sì pa iná nù tí a bá dẹrùn òkú jàǹdùkú ní ó pa wá dànù àbájọ òkú. tani ọ kí ló wá ṣe ní ilé mi. jàǹdùkú mo wá kí òun lọ ní o wípé kí lámilámi yóò sọ mi lá kó má bàa lámi ẹrú kí ní ènìyàn yóò sọyàn nà kó má bàa nẹni ọba. o ti ń pa kúkúrú o ti ń pa gúngùn o ti ń ja gúngùn lólè o ti ń ja kúkúrú lólè wọ́n fẹ́ kó fún mọ bẹ́ẹ̀ kó jẹ́ olùkú lọ. bí ẹ̀kọ́ wọ́n tó jẹ́ ẹ̀rẹ́ níṣu. ìwọ oníṣà èmi jàǹdùkú ògbójú ọlọ́sà akọjá burú kólóbò ọ̀rọ̀ dùgbẹ̀ nìkún ẹni bá pé yìí mi níbi òjijì làfọwọ́. mo sọ fún wọn wípé kí lámẹ́lámẹ́ ìró sọ́mẹ́lá kó má bàa lámẹ́rú kí náà yànnàyàn ìró sọ́yànà kó má bàa lẹ́ni ọba wípé mo wá kí wọn lọ́ọ̀ ni. jàǹdùkú ó tẹ́ lọ. àmọ́ o ojú yóò tún yarí ó gbé àkàlà máa gbó. tí yóò sì balógun ẹjọ́ mọ̀ pa ara yín. kò lè yí ọ. balógun tí yóò sì ẹjọ́ àgbà kádàrá tẹ́jú ò bá gbà kádàrá padà fàgòdò. èmi kò lè yé yín. inú ń bí mi. ilé wa bí yín nù. inú àmì ní ń bí mi. ẹ sáà mọ̀ pa ara yín.
olè búkú làwọn ará ìgbèrí nítorí owó àti dúkìá àtàwọn tó lẹ́pọ̀ àwọn fẹ́ fún mi ìyàwó mi ń bẹ́ lé ẹlòmíì ní sọ́kọ́ fún mi lóògùn olùtí mi sẹ́nu kù nítorí dúkìá àtọwọ́ lẹ́pọ̀ àwọn fẹ́ fún mi olùtí mi dẹ́nu kù àyà mi ń bẹ́ lé ọpẹlòmíì ní sọ́kọ́ fún. ẹnu ò bá tiẹ̀ wà àwọn tó ń bẹ́ ní bí lè bá gbalẹ̀. ọ̀ tó bẹ́ẹ̀ níjẹ́ kó yá lẹ́nu pé ẹran ògùn yan. ẹjọ́ gbà wá ẹjọ́. bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ni mo wá mú ẹ tẹ̀lé mi ká lọ. ìbálù kó sọ ayé tó kọjú síra wọn ìbálù bẹ̀m̀bẹ̀ àbójú lókèlókè ìbá pẹ́tẹ́lẹ̀ owó ìbá pẹ́tẹ́lẹsẹ̀ mo sì bá gbogbo ẹ̀yán lẹ́yẹ òfìrì gidi òkú òkè àgbà ọmọkùnrin kan ló wá sí ilé mi tí ó sì wá tú gbogbo àwọn ẹrù mi kan ìdí ní ìyí afẹ́rẹ́sùn mo fẹ́ mẹ́ni náà mo sì fẹ́ mọ owó èèyàn tó jẹ́. ilé òjànùkú ẹ̀ka ilé wọn pa wọn lórúkọ ọjà ilé ọjà wọn pa wọn pọ̀ díẹ̀ fún bí òkú àràbà ìjẹun táwọn àwọn fojoojúmọ́ alẹ́ mọ́ ta ni ẹni náà àti pé kí ni ń gbé inú rẹ̀. èmi ò mọ̀ o. tó bá wá jẹ́bẹ̀ gbogbo ẹ̀yẹ lẹ́yẹ bàgẹ́bàgẹ́ ó yẹ ká mọ irú ẹni náà. bẹ́ẹ̀ ni. gúnugún sàfàgàgà alárọ̀lọ́gbọ́n alákọ̀lọ́ nímọ̀ràn ẹ̀ lára wa ó fẹ́ mẹ́ni náà. ta ni yín àti wípé ojú lọ̀rọ̀ wà akọjú sí alẹ́ fẹ́ rojú. níbo lẹ ti wá nítorí wò mí kí n wọ bí kẹ̀rẹ̀gbẹ̀ méjì ṣe ń wo àwọn lọ́nà odò tó bá wá jẹ́ bẹ́ẹ̀ lẹ́bàkàn tẹ ò kọjú sí kó ní kéré tí kéré. ẹ̀yin mọ̀ mi ò pàdé ọ̀la kí aṣágogo dẹ́ ẹ̀yẹ ń rè pàdé o lóru lẹ̀yẹ ń fi ń mẹ́bí lóru lẹ̀yẹ wá fún. wo jàǹdùkú wọ́n máa lọ ń tiẹ̀ láwọn ọ̀rọ̀ ní sí ọ. ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o. ẹ ń jẹ́ lẹ́yọ̀ ẹ má jẹ́ ká fọ ọyọ pa mú ọ̀rọ̀ yìí. a ò ní mọ ẹyẹ o. atukuru odò ni wọ́n fi gúnyàn atukuru kòkò ni wọ́n gbà lókun dẹ́yìndẹ́yìn ẹ̀ lárọ̀ wa tẹ́jà lábàṣọ lómi wọn agílẹ̀ omi tí kọ̀ọ̀kan lábàṣọ lódò. mo fẹ́ mọ ọmọkùnrin tó bá kọ́ gbìyànjú lórí ilé mi. ojú mi o ojú mi o ojú mi o ẹ̀jẹ̀ ojú mi ẹ̀jẹ̀ wẹ̀lẹ̀ ọ̀rọ̀ náà di àdìtú àdúrà láti ṣe ẹni tí ò kọlà láti kékeré yóò ṣe adé àdàgbà kọlà. ó tojú sú mi o kó má sì jẹ́ pé kì í ṣe àkọgùn ikú máa bọ́lá jẹ́ o ikú Àbẹ̀ní ọmọ dáríjì wọn má bà nǹkan jẹ́ o. kí wàá ní ọ̀rọ̀ Àbẹ̀ní ọmọ dáríjì wọn nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí.
ó ṣe pàtàkì mo jẹ́rìí Àbẹ̀ní bó bá ṣe pé ń bẹ láyé ni gbogbo ohun tí ò yé mi yóò ti yé mi àti wípé olóore mi lànà. tí o gbọ́ kí o sì gbowó dẹ̀ tó bá di ọ̀dọ́ rẹ̀ yóò bọ̀ tó ṣe àtàwọn. Àbẹ̀ní ṣe àdúrà yìí ló tún pè níwọ̀n mọ́ ó ṣeun o mo dúpẹ́ mo mọ̀ lóore. èmi náà fẹ́ sọ fún mi pé kó mọ̀ wá rẹ̀ nínú ìwà bẹ̀ sí i. mo gbọ́ o ṣeun mi ó dáa. Débi káfù èmi ò bá ní pé kò rò dáadáa ó dáa náà ó máa rò. èmi náà mọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ ìkó wá fi gbogbo ìkọjá ọdún yìí ni màá ṣe. olóore mi ni Àbẹ̀ní n kò sì lè gbàgbé rẹ̀ olóore rẹ̀ l'Àbẹ̀ní. Àwòdì tó lọ gbọ́mọ àgbébọn tó lọ múra ìjà náà rèé o àwọn ń bọ̀ o. Àwòdì tó lọ gbọ́mọ àgbébọn tó lọ múra ìjà náà rèé o àwọn ń bọ̀ o. Àwọn ń bọ̀ o àwọn ti dé. Àwọn ń bọ̀ o àwọn ti dé. Àwòdì tó lọ gbọ́mọ àgbébọn tó lọ múra ìjà náà rèé o àwọn ń bọ̀ o. Àwo wa gbóúnjẹ tèmi fún mi àwòdì gbọ́mọ àgbébọ̀ múra ìjà iná má bá di ẹ́ pàṣárì kẹ̀kẹ́ lógún alábàjá lọ́gbọ̀n oníkòló làádọ́ta adájọ́ bá kú tí sọmọ nígbà kan lè gún wọn ní kórìkọ nítorí ikú. ọ̀pọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ àwòlú ọ̀dàn ọ̀rọ̀ mo ṣẹ̀ ní o ṣẹ́kú a kì í morúkọ kú kíkó pani a kì í morúkọ àrùn kárùn ó gbé nìde a kì í morúkọ àṣàṣì ká pàdé ẹ̀ lọ́nà o mo pàdé ewin nínú ọ̀nà ságísà ló ń jẹ́ mo jajajaja mo mú lọ sí lóòsòrò gídó mo gbàgede lọ́wọ́ aṣẹ́dùn mo gbọ́kọ́ lọ́wọ́ ajíwọ́ mi mo sọ́dọ̀ wọn arin tí má bẹ̀rẹ̀ wọlé ọ̀rọ̀ wọ̀rọ̀kọ̀ tí má bẹ̀rẹ̀ wọ̀lú wọ́rọ́kọ́ ọmọ ajírọ̀kọ́ wọ́rọ́kọ́ ọmọ ajíràdá wọ́rọ́kọ́ ọmọ ajírà gbogbo dẹ́ alámàká àjàmàká pátákó ẹ̀fọn o àgbébọ̀ múra ìjà iná má bá di ẹ̀ pàṣárì kẹ̀kẹ́ lógún alábàjá lọ́gbọ̀n oníkòló làádọ́ta adífáfọ́dún bá kú tí sọmọ bíbí àgbọ̀mẹ̀rẹ̀gún wọn ní kórúbọ nítorí ikú ọ̀parun jẹ́gẹ́jẹ́gẹ́ àwọn olóyìnbó ọ̀parun jẹ́gẹ́jẹ́gẹ́ awolú ọ̀dàn o ọ̀rọ̀ mo ṣẹ̀ ní o ṣẹ́kú a kì í morúkọ kú kíkó pani a kì í morúkọ àrùn kárùn ó gbé nìde a kì í morúkọ àṣàṣì ká pàdé ẹ̀ lọ́nà o mo pàdé ewin nínú ọ̀nà ságísà ló ń jẹ́ mo jajajaja mo mú lọ sí lóòsòrò gídó mo gbàgede lọ́wọ́ aṣẹ́dùn mo gbọ́kọ́ lọ́wọ́ ajíwọ́ mi mo sọ́dọ̀ wọn arin tí má bẹ̀rẹ̀ wọlé ọ̀rọ̀ wọ̀rọ̀kọ̀ tí má bẹ̀rẹ̀ wọ̀lú wọ́rọ́kọ́ ọmọ ajírọ̀kọ́ wọ́rọ́kọ́. ó tó rẹ̀ èmi ò pátápátá tún pa rẹ̀ lájú wa pátá lè kó ló kó dá sí èmi kí lábí bòjú kan. ó tó rẹ̀ sùn tọmọdé bá dé ìsà pápápá tọmọdé bá dé ìsà òkú ìwò kó àpò tọmọdé bá dé ìsà òkú kó létí òkú wọn túmúrú lẹ́kọ̀ọ́ ẹ wọ
èmi ló mi jẹ́ ògbó akíkògùn èmi lákàlàkà tí ń bẹ lọ́wọ́ sí èmi tẹ̀tẹ̀ orí òkò èmi kànákànná orí oró èmi gúnugún balẹ̀ ojú orí èmi àkàlàmọ̀gbó balẹ̀ ojú ẹ̀rẹ̀ èmi tẹ̀tẹ̀ orí òkò èmi kànákànná orí oró aságídán asákùgbọ́ ọ̀dọ̀ àyẹ́ lábẹ́jì èèwọ̀ akìsíwọ́lu mi òkú ajá kì í gbó òkú àgbòkù fẹ́ bọ́kà bá pẹ̀jù apòrọ́mọ nínú lẹ́bí tí bá pẹ̀jù apàtì òkìyè. sílẹ̀ èmi ọtí tó lòun padà ò lè padà ọ̀gọ̀rọ̀ tó lòun pàdé ò lè pàdé ìgèlègèlè tó lòun pòkúkọ ò lè pòkúkọ igbó dúdú ló gbà kúkú ọ̀dọ̀ dúdú ló gbà pààyàn láti ẹwọ àdéhùn yadé ìgbọ́n lòun èjìwà lẹ̀kẹ̀ adé afọdé borí tí ń ṣe ìyáàdùn tó wá rọrùn ọmọ sórí igi àfọmọ́ ìlógbò orí igi nígbé igi kíkí tó wà fi dàpọ̀ mẹ́sẹ̀ nínú wọn làfọwọ́ pa ilẹ̀. ọmọ Ìgbòho jàǹdùkú èèwọ̀ òrìṣà àmọ́ ó yẹ ká àbàtúwá náà túnra mú kójò má bàa gbá èrè lọ. ọ̀tún amọ̀pọ̀ àjagun ṣẹ́gun ti jàǹdùkú yìí o. bẹ́ẹ̀ ni nítorí irú ẹbọ ní gbé ni àìrú ẹbọ kì í gbéyàn. àmọ́ o ẹ má jẹ́ ká fi èdè sórí òrùlé sùn. ó wá yẹ káwọn náà mo bá sì jọba nílẹ̀ yìí. ìgbà táwọn arọ́mọ yìí ń kọ́. síbẹ̀ tí ń dá wà láàmú náà ni ọmọ Ìgbòho ti bá wa ṣẹ́gun yìí. ó wá já sí pé ká mú ọba ṣe ìjọba nílẹ̀ yìí elédùn ọkọ àwọn ṣe. wo jàǹdùkú ibi tí múnimúni wà ní gbanigbani náà wà lónìí ni a ó gbé àwọn ọmọ Ìgbòho fún ọ. bẹ́ẹ̀ni. ọlọ́gbọ̀n tuntun ẹ̀ṣẹ́ àjà ìṣe àbúrò kìlọ̀kìlọ̀ ẹ bọ́ra tí ń rànmọ́ lójú kankan. jàǹdùkú jálága mọ́ òjijẹ́. ó wá sí ojú rẹ báyìí nítorí pa ti yáwó rẹ padà sí ti ọmọ Ìgbòho. nígbà tí a ti gbé àwọn ọmọ Ìgbòho fún ọ ó wá padà sínú ayé ó lọ bẹ̀rẹ̀ sí ọjọ́ rẹ kò sì sí ẹnìkankan tí ó tọ́ dúró. pàdé ọ̀làkẹ́ alágógó dẹ́ ẹyẹ ń rè pàdé o lóru lẹyẹ ń ṣiṣẹ́ mẹ́bí lóru lẹyẹ wá fọhùn ikọ̀ bàálà o ikọ̀ méjò lọ́nà ẹ̀yin ará ìlú Gbádẹ́mù èmi ọmọ Ìgbòho dé mo fẹ́ máa jà lórí ẹ̀kọ́ kan ẹ fẹ́ fojú di mí ẹni bá fojú ẹgbàá gbókú dẹ́ẹ̀dì omi ní gbẹrù wọn lọ. mo dé tí wọn mọ jà lórí ẹ̀kọ́ kan tí mo kó yín tí mo kẹrù yín tí mo kó wàrà yín. òjò máa rọ̀ ní mọ̀ọ́sẹ̀.
jọ̀ lólè o. Èmi ọmọ ìgbòho ni mo wá jọ̀ lólè. Èmi ń pọ̀ mi, mi ò tí dé. Tí mo bá dé, ẹ̀rọ ò bá gbogbo yín. Àdé òfin ló sọ. Lálọ́mí mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó tún mọ rí mi dọ̀ mi. ọjọ́ tún ra rí. ẹ ṣe ní kankan ẹ tún wá lọ́lọ́ kí àwọn ọmọdé ní náà nì lémi ọmọ ìgbó. tani ó wá fẹ́mi ọmọ ìgbó. ìwọ ni gbó. bẹ́ẹ̀ ìwọ ló forúkọ mi jalè kiri tó o sì ń da àwọn ará ìlú láàmú. kò nílò mọ́ mi. dákọ̀ ẹjọ́ àtijọ́ àti mu náà làwọn ẹ̀dákọ̀ ẹjọ́. àtijọ́ àti mu lẹ́ ń da aráàlú láàmú. lẹ́ forúkọ èmi ọmọ ìgbòho jalè kiri. iye rẹ̀ rá èèyàn máa lọ jí ẹ ṣe. èmi mọ̀ ni èmi gbòó sà èmi tí mo wá sẹ́kùnkùn tí mo dúró dógbò mi ọ̀pátá pàrà tí ń para rẹ̀ lájúbà ọ̀pátá lé kokoko lóko dà sí èmi kí n lábi ìbòjú kẹrin èmi odò láti ń ya bèbè èmi sálámà tí ń gboko lówó olóko èmi sálámà tí ń gbọ̀pọ̀ lọ́wọ́ olóko èmi lọ gbẹ́gi lẹ́bàá papọ̀ èmi lọ tẹ́gi sómi sòrò. Isso. Wọ́n ti dá lójú pé gbogbo ẹ̀ náà rèé. Ipò iná ni dákun gbogbo ẹ̀ náà ni. Gbogbo ẹ̀ náà. Ọmọ Ìgbòho dákun, olóyè ọ̀tún ni mi, olóyè ìlú ni mi dákun. Ọmọ Ìgbòho dákun, ọmọ Ìgbòho dákun, gbogbo ẹ̀ náà ni. Ó tó olóyè nínú ọ wo nǹkan tí n bá bí ọ léèrè ni pé kó dá mi nù sódò olóṣù pé gbogbo ẹ̀ rèé. Gbogbo ẹ̀ náà ni. Àmọ́ ọmọ Ìgbòho owó ìlú ni dákun. Wo kí o wá fi iṣẹ́ mi jẹ́ fún àwọn ìlú náà yìí pé èmi Ìgbòho ni mo wá jọ̀ lólè. Mo dá ọmọ Ìgbòho dákun yé wàhálà dé owó ìlú wá ọmọ Ìgbòho ti gbé owó ìlú lọ yé tèmi bá mi bá owó ìlú yé mo dá ọmọ Ìgbòho dákun yé ọmọ Ìgbòho ti lọ yé tèmi bá mi mo gbé mo dá ọmọ bá yá ìwọ lọ yé ọmọ. ẹ ǹlẹ́ onílé o ẹ ǹlẹ́ o ìyálóde. ọ̀tún ajaga jígì àìmọ́ rẹ̀ wú lọ́sàn-án mọ́ ìyálóde òun ni wá yìí. ẹ fi fún mi. ìyálóde nǹkan sí mi ọ̀rẹ́ wá sí. ọmọ Ìgbòho ní òun ló wá jà mí lólè gbogbo owó ìlú tí ń bẹ lọ́wọ́ mi ló ti gbà lọ. ẹ má mà ṣeré kẹ̀ gbogbo owó ìlú tí ń bẹ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ ni ó ti gbà lọ. ṣé mo fẹsẹ̀ kó mi mọ̀ pé lẹ́rẹ̀ ni. àṣírí ìpẹ́ ọmọ rẹ̀ tí àwọn aráàlú sọ pé ọmọ Ìgbòho ń jà wọn lólè kí wàá láà ṣe sí i. kò sí ṣíṣe kò ṣàìṣe o. a pe àwọn ẹ̀ṣọ́ ni kọ́ lọ bẹ́ẹ̀rù rẹ̀ sóògùn. ṣé yóò wá rọrùn. kí ni ìrọ̀rùn ẹ máa gbóyà lóde. à ń bẹ̀rù àjẹ́ là ń pè lágbà. ìyálóde yóò rọrùn.
sí ọmọ gbowó gbogbo lègèfègè rẹ gbogbo mo lè gùnkè mo lè sọ rẹ ó tán lónìí àbí ó tán àsìkò sí ohun tó níbẹ̀rẹ̀ tí ò kì í lópin. bẹ́ẹ̀ni èyí yóò kó àwọn ìyókù rẹ lọ́gbọ́n tẹ́jọ́ ń ṣiṣẹ́ ibi náà tó ń fi ẹ̀jẹ̀ sínú tó ń tu funfun jáde. abẹ́ni lórí o ṣiṣẹ́ ọwọ́ rẹ. ó tó bí ẹ bá bínú afẹ́fẹ́ máa fẹ́ lẹ́lẹ́ bí ẹ bá bínú ọ̀run òwò àwọn ènìyàn lọ́nà a kì í bínú ní kákọ́ mi láyé. ọmọ ìgbówó dà. ẹ bí báwo ló ń ṣe tí bá jọ wà bẹ́ẹ̀ náà ni. Adé o, ẹyẹ ayé, a máa ti dòde o, ẹyẹ òṣòròǹgà o, àṣà ń ké kòwé ó pariwo, àṣà ò mọ̀ pé kòwé. oṣù bẹ̀lẹ̀kẹ́ ṣé bí o ti ní òṣè tiwa mọ́ kí ló dé tó fi wá dènà jù wá. bẹ́ẹ̀ni ẹṣu bẹ̀lẹ̀kẹ́ ṣé ìwọ mọ̀ pé igbe sísìn ìdènàdàn náà ní gangan làwọn ẹlẹ́yọ̀ gbẹ̀mí ọmọ Ìgbòho. oṣù bẹ̀lẹ̀kẹ́ òrìṣà tó bá ṣe tiwa làwọn ẹlẹ́yẹ yóò ṣe tirẹ̀. ọmọ Ìgbòho ti fojú di wa ó ní àwòjá mọ̀ kankan láò ṣe fi yí ọmọdé rẹ̀ tí ò mẹ́wẹ́ lẹ́wẹ́ tí ó sì tún mọ̀wé lówé. àwọn ẹlẹ́yẹ ṣe tá àti jẹ́ ẹwẹ́ sọ́ọ̀kì ká jẹ́ òwe sósì á wà fi yí ọmọ Ìgbòho pé àwa la gbé kòkó rẹ̀ gbódù ó tó ohun ẹ̀bọra. ó mà ṣe ẹ̀yin ògbójú ẹlẹ́yẹ tí mo ní àdúgbò ọ̀hún ọ̀rọ̀ ọmọ Ìgbòho tí ẹ mú nílé tó kò lè tó bá ọ. ṣé kí ọ̀rọ̀ ọmọ Ìgbòho ò lè tó bá oṣù bẹ̀lẹ̀kẹ́ ọjọ́ kò tí ń gbàbọ̀dẹ̀ fẹ́lẹ̀ yẹn. gbàbọ̀dẹ̀ fẹ́yẹ̀ lẹ́yẹ òpó ní má lè yẹ ẹlẹ́yẹ wọ̀nyí wo àwọn ẹlẹ́yẹ tó bá rí bẹ́ẹ̀ ọmọ Ìgbòho tí ẹ̀ pé ilẹ̀ lọ́kọ̀ rẹ̀ akọ̀gùn kan kú. èmi náà mọ̀ nítorí bí yóò bá sì jẹ ìyá rẹ̀ kan pani lọ́wọ́ ni lónìí là ń gbẹ̀mí rẹ̀. tó bá mọ̀ ẹ má wulẹ̀ dá ayé àmọ́ ẹ ò lè rí ọmọ Ìgbòho mú nítorí àwọn aláyé lọ́rùn mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ lẹ́yìn rẹ̀ nítorí ọ̀dàlẹ̀ lálẹ́kùn ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ àwọn ẹlẹ́yẹ ló dalẹ̀ rẹ o. àwọn ẹlẹ́yẹ ló dalẹ̀. bẹ́ẹ̀ ni àwọn gan ni wọ́n pa àwọn òbí rẹ̀ méjèèjì wọ́n sì tún gbá wà kan bí wọ́n fi ṣiṣẹ́ ibi. àwọn ẹlẹ́yẹ ẹ gbọ́ kí lóòótọ́ ni ẹ̀yin ògbó níyẹn dúdú ọ̀hún tó àwọn ẹlẹ́yẹ kò rí báwọn tẹ́lẹ̀ là ń ṣe ṣé bẹ́ẹ̀ yà ẹ̀yin náà ó mà ṣe báyẹ̀ àti ẹ̀yin lẹ́yìn kẹ̀ jáwọ́ nígbà kan tó lọ sí ẹ̀nà gbọ́mọ lákàlẹ̀ nítorí adẹ́sùn àtẹ̀ẹ̀ta ẹlẹ́yìn ọmọ ìgbòho tẹ́ bá pẹ́ yẹ láti ọ̀dọ̀ ẹ̀ lè rí mú ìgbòho ṣe tán àwọn lọ. ṣé bẹ́ẹ̀ ni èmi àwẹ̀lé ò ṣe burúkú ṣe rere obìnrin òkè tọ̀gàn abánidàfà ní abẹ́ aṣọ àmọ́ o tó bá fọwọ́ kan àjá fi lọ gba èmi orí bẹ́ẹ̀ àwẹ̀lé orí bẹ́ẹ̀. ilẹ̀ ni mo pè ilẹ̀ ni mo pè ilẹ̀ ni mo pè gẹ́gẹ́ bí àdéhùn tí mo bọ̀ ṣe mo fẹ́ kó lanu báyìí kó gbà mí láyè. ẹ̀yin ẹlẹ́yẹ mẹ́ta o èmi ọmọ Ìgbòho ni mo dé tọ́rọ́tọ́rọ́ mo dé tìgàtìgà aṣọ́gbẹ́rẹ́ mi dà. ọjọ́ kìí lọ́jọ́ kọ́ bá dé lọ́nà oṣù kìí bí oṣù kọ́kọ́ sí lọ́nà ọjọ́ tí egun bá kojú kò wúrọ̀ èèwọ̀ ìjà ajá kìí kẹ̀kẹ́ lọ́nà bájá bá kẹ̀kẹ́ lọ́nà jáde ẹ̀kú bájá èèwọ̀ ìjà iná kìí lọ́kọ̀ lọ́nà iná bájá kọ̀ lọ́nà kú.
àdó olóyàdé ìgbólówó ìdìbò ẹlẹ́kẹ̀ adé ọmọdé borí tí ń ṣe ìyá rẹ̀ tó bá wọlé ọmọ sẹ́ríkì àwọn wọn lè gbó. ó tó bẹ́ẹ̀ ọtí tó lówó kọjá ò lè kọjá ọ̀bọ̀rọ̀ tó lówó pàgò lè kọ́ ìgèlègèlè tó lówó pọ̀ kò lè kó lóko igbó dúdú ló gbọ́ kókó ọ̀bọ̀ dúdú ló gbọ́ fọ́ọ̀mù ẹ̀rù lẹ́sẹ̀ tó wọlé lẹ́yìn ló gbọ́ pọ̀sàsì. èmi gẹ́gẹ́ lóògùn ẹni tí òwò dùn yóò dégbé lọ́jì kalẹ̀ sí oògùn. Akakajiri kawaro, akakajiri kawose. Ya bu kana den so mo yin de. Tawo kana ga ni mo. Ni mo ko ni ko ni. Ala mo de ko bongo. Agba ko ni. Akijino ka di no so. Akijino ka di no so do. Diwa o akuku oro ẹni fojú diwa o egele agbe amati dode o ẹyẹ o. Oya kúnlẹ̀ sẹ́. Kúnlẹ̀ kò sí kankan. Ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Alẹ́ mi go. Yeah, my good people. My name is Afeez Kajabola, aka Ìlú Ìdólàwà yìí o, ní location tí wọ́n tún shoot fíìmù ọmọ Ìgbòho part 2. Ẹ wò ó lágbára gan o, lẹ́rẹ̀ẹ́rùn bí o, a multi-million naira project. Ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tàbí wọn, torí mi jẹ́ ọ̀kan. Azin mo lè ní mo jẹ́ gbòógì èdè fún ọ ní gọ́ọ̀mẹ̀ntì gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o. Ṣé èrè azà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan sẹ́yìn táwọn ti bá ní azà kọ́ àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o. Wọ́n á fi àsìkò ìsọfẹ́yìn ara gbé ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ìgbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tí ṣe bá ti jáde lọ náà ìmúra parẹ́kẹ́ kòkòrò ó dùn ọkàn ìlọ́gbọ̀n sí méjì ó kọjá abẹ́jọ sẹ́yìn ló ní ká fọ́ fún mi ni. Ọ̀yà gbà sókè. Kí ló ní babaláwo ẹ̀ kókó kẹ́lẹ́ kó wà wọ́n fún ọmọ fún un. Àbẹ̀rẹ̀ gbèsè ẹlẹ́mẹ̀. Àwa ni láìta, àwa la láìtẹ̀. Àwa la láìtẹ̀, àwa ni láìta. Jẹ́ ẹ rẹ̀. Ọ̀yà. Tẹ́ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́, tẹ́ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́. Kúnlẹ̀ kò sí kankan.
ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Let me go. Yeah, my good people. My name is Afeez Kajabola, aka ìlú Ìdólàwà yìí o ní location tí wọ́n ti ń shoot fíìmù ọmọ Ìgbòho part 2. Ẹ wò ó lágbára gan o ẹrẹ́rùn ń bí o a multi-million naira project ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a bí wọ́n torí mi jẹ́ ọ̀kan azin mo lè ní mo jẹ́ gbòógì èyí tó fún ọ ní document gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o ṣé èrè azà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan sẹ́yìn táwọn ti ń bá ní azà wọn àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o wọ́n á fi àsìkò ìsọfẹ́ yẹn ra ní ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ìgbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tíṣẹ́ bá ti jáde lọ́wọ́ rẹ̀ ìmúra paríkẹ́ kòkòrò ó dùn ọkọ̀yìn lọ́gbọ̀n sí méjì ó kọjá abẹ́jọ sẹ́yìn ló ní ká fọ́kùnrin ni. Ọ̀rẹ́ àgbà àti ọkùnrin kí ló ní bá báláwo ẹ̀ kókó kẹ́lẹ́ kó wà wọ́n ọ̀rẹ́ máa kó àjọyọ̀ lè fi ẹlẹ́mẹ̀. Àwa ni láìta, àwa la láìtẹ̀. Àwa la láìtẹ̀, àwa ni láìta. Jẹ́ ẹ lẹ̀. Ọ̀rẹ́ tẹ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́ tẹ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́. kúnlẹ̀ kò sí kankan. ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Let me go. Yeah, my good people. My name is Afeez Kajabola, aka ìlú Ìdólàwà yìí o ní location tí wọ́n ti ń shoot fíìmù ọmọ Ìgbòho part 2. Ẹ wò ó lágbára gan o ẹrẹ́rùn ń bí o a multi-million naira project ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a bí wọ́n torí mi jẹ́ ọ̀kan azin mo lè ní mo jẹ́ gbòógì èyí tó fún ọ ní document gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o ṣé èrè azà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan sẹ́yìn táwọn ti ń bá ní azà wọn àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o wọ́n á fi àsìkò ìsọfẹ́ yẹn ra ní ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ìgbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tíṣẹ́ bá ti jáde lọ́wọ́ rẹ̀ ìmúra paríkẹ́ kòkòrò ó dùn ọkọ̀yìn lọ́gbọ̀n sí méjì ó kọjá abẹ́jọ mi ò pè yóò. sẹ́yìn ló ní ká fọ́kùnrin ni. Ọ̀rẹ́ àgbà àti ọkùnrin kí ló ní bá báláwo ẹ̀ kókó kẹ́lẹ́ kó wà wọ́n ọ̀rẹ́ máa kó àjọyọ̀ lè fi ẹlẹ́mẹ̀.
is well reputed for dogged hustle, learning and confidence. Àwa ni láìta, àwa la láìtẹ̀. Àwa la láìtẹ̀, àwa ni láìta. Iṣẹ́ ẹ rẹ̀. Ọ̀ya. Tẹ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́, tẹ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́. àwọn ìyá mi àjẹ́ ìdàpọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ má ṣe mí o. Kúnlẹ̀ kò sí kankan. Ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Let me go. Yeah, my good people. My name is Afeez Kajabola, aka ìlú Ìdó la wà yìí o, ní location tí wọ́n ti ń shoot fíìmù ọmọ Ìgbòho part 2. Ẹ wò ó lágbára gan o, lẹ́rẹ̀ẹ́rùn bí o, a multi-million naira project. Ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a bí wọ́n pé mi jẹ́ ọ̀kan azin mo lè ní mo jẹ́ gbòógì èdè fún ọ ní document gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o. Ṣé rìhásà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan sẹ́yìn táwọn ti ń bá rìhásà bọ̀ àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o. Wọ́n á fi àsìkò sọ fẹ́yìn ara ní ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ẹ̀gbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tíṣẹ́ bá ti jáde lọ láwọ̀ ìmúra paríkẹ́ kòkòrò ó dín ọkọ̀ ìlọ́gbọ̀n sí méjì ó kọjá abẹ́jọ ní èpè yóò. sẹ́yìn ló ní ká fọ́kùnrin ni. Ọ̀ya gbà sọ fún wọn. Kí ló ní bá báláwọ̀ ẹ̀kọ́ kó kéré kó wà ní ọ̀rẹ́ máa fún un. Àgbèrò. Gbèsè ẹlẹ́mẹ̀. Àwa ni láìta, àwa la láìtẹ̀. Àwa la láìtẹ̀, àwa ni láìta. Iṣẹ́ ẹ rẹ̀. Ọ̀ya. Tẹ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́, tẹ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́. àwọn ìyá mi àjẹ́ ìdàpọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ má ṣe mí o. Kúnlẹ̀ kò sí kankan. Ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Let me go. Yeah, my good people. My name is Afeez Kajabola, aka ìlú Ìdó la wà yìí o, ní location tí wọ́n ti ń shoot fíìmù ọmọ Ìgbòho part 2. Ẹ wò ó lágbára gan o, lẹ́rẹ̀ẹ́rùn bí o, a multi-million naira project. Ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a bí wọ́n pé mi jẹ́ ọ̀kan azin mo lè ní mo jẹ́ gbòógì èdè fún ọ ní document gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o. Ṣé rìhásà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan
sẹ́yìn táwọn ti ń bá ní àṣà àkọ́kọ́ àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o wọ́n á fi àsìkò sọ fẹ́yìn ara ilé ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ìgbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tí ẹ̀ bá ti jáde ọ̀rá rẹ̀ ìmúra paríkẹ́ kòtò ó dùn lọ́kọ̀ ìlọ́gbọ̀ sí méjì ó kọjá abẹ́jọ ìgbò ẹ bá bì ká ọ̀ya ọmọ ìjà wọn náà ìjọba ìjà ní èpè yìí o. sẹ́yìn ló ní ká fọ́ọ̀kù yín ni. ọ̀ya gbà tó kú kí ló ní dábàláwọ̀ ẹ̀ kókó kéré kó wọ́n fún bẹ́ẹ̀ máa fún un. gbèsè ẹlẹ́mẹ̀. Àwa ni láìtà, àwa la láìtẹ̀. Àwa la láìtẹ̀, àwa ni láìtà. Jẹ́ ẹ rẹ̀. Ọ̀ya. Tẹ́ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́, tẹ́ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́. Kúnlẹ̀ kò sí kankan. Ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Let me go. Yeah, my good people. My name is Tavi Bolalekon Kajabola, aka Dr. Shakushaku ìlú Ìdólàwà yìí o ní location tí wọ́n tún ṣúùtì fíìmù ọmọ Ìgbòho part 2 ẹ wò ó lágbára gan o lẹ́rẹ̀ẹ́rùn bí o a multi-million naira project ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a bí wọ́n torí mi jẹ́ ọ̀kan azin mo lè ní mo jẹ́ gbòógì èdè fún ọ ní gọ́ọ̀mẹ̀ntì gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o ṣé èrè azà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan sẹ́yìn táwọn ti ń bá ní azà kọ́ àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o wọ́n á fi àsìkò sọ fẹ́yìn ara ilé ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ìgbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tí ẹ̀ bá ti jáde ọ̀rá rẹ̀ ìmúra paríkẹ́ kòtò ó dùn lọ́kọ̀ ìlọ́gbọ̀ sí méjì ó kọjá abẹ́jọ ìgbò ẹ bá bì ká ọ̀ya ọmọ ìjà wọn náà ìjọba ìjà ní èpè yìí o. sẹ́yìn ló ní ká fọ́ọ̀kù yín ni. ọ̀ya gbà tó kú kí ló ní dábàláwọ̀ ẹ̀ kókó kéré kó wọ́n fún bẹ́ẹ̀ máa fún un. gbèsè ẹlẹ́mẹ̀. Àwa ni láìtà, àwa la láìtẹ̀. Àwa la láìtẹ̀, àwa ni láìtà. Jẹ́ ẹ rẹ̀. Ọ̀ya. Tẹ́ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́, tẹ́ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́.
kúnlẹ̀ kò sí kankan. ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Let me go. Yeah, my good people. My name is Afeez Kajabola, aka ìlú Ìdó la wà yìí o, ní location tí wọ́n tún shoot fíìmù ọmọ Ìgbòho part 2. Ẹ wò ó lágbára gan o, tẹ́rẹ̀rùn ń bí o, a multi-million naira project. Ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a bí wọ́n torí mi jẹ́ ọ̀kan azin mo lè ní mo jẹ́ gbòógì èdè fún ọ ní document gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o ṣé èrè azà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan sẹ́yìn táwọn ti ń bá ní azà ẹ àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o wọ́n á fi àsìkò ìsọfẹ́ yẹn ra ní ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ìgbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tíṣẹ́ ìbá ti jáde lọ́wọ́ rẹ̀ ìmúra pàríkẹ́ kòkòrò ó dùn ọkàn ìlọ́gbọ̀n sí méjì ó kọjá abẹ́jọ sẹ́yìn ló ní ká fọ́kùn mí ni. Ọ̀yà gbà sọ fún wọn. Kí ló ní dábàá lọ́wọ́ ẹ̀ kókó kẹ́lẹ́ kó wà wọ́n ọ̀rọ̀ máa fún un. Àbẹ̀rẹ̀ gbèsè ẹlẹ́gbẹ́. Àwa ni láìta, àwa la láìtẹ̀. Àwa la láìtẹ̀, àwa ni láìta. Jẹ́ ẹ lẹ̀. Ọ̀yà. Tẹ́ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́, tẹ́ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́. Kúnlẹ̀ kò sí kankan. ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ náà. Let me go. Yeah, my good people. My name is Afeez Kajabola, aka ìlú Ìdó la wà yìí o, ní location tí wọ́n tún shoot fíìmù ọmọ Ìgbòho part 2. Ẹ wò ó lágbára gan o, tẹ́rẹ̀rùn ń bí o, a multi-million naira project. Ẹ wò ó kọjá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí tá a bí wọ́n torí mi jẹ́ ọ̀kan azin mo lè ní mo jẹ́ gbòógì èdè fún ọ ní document gbogbo nǹkan tí wọ́n ń lò débẹ̀ ni o ṣé èrè azà kò sí fáwọn ọmọ yẹn la fẹ́ sọ ni láti bí ọdún kan sẹ́yìn táwọn ti ń bá ní azà ẹ àbí àwọn welfares wọn àbí àwọn tí wọ́n ń tọ́jú wọn tó ń fún wọn lógún àbá àwọn security iṣẹ́ ìkọjá bẹ́ẹ̀ o wọ́n á fi àsìkò ìsọfẹ́ yẹn ra ní ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi ẹ̀yìn ìgbẹ́ mi ìyá àǹtí mi ẹ̀yìn bọ́dà mi tíṣẹ́ ìbá ti jáde lọ́wọ́ rẹ̀ ìmúra pàríkẹ́ kòkòrò ó dùn ọkàn ìlọ́gbọ̀n sí méjì ó kọjá abẹ́jọ ní èpè yìí o. sẹ́yìn ló ní ká fọ́kùn mí ni. Ọ̀yà gbà sọ fún wọn.
This is reputed for the dog imposter learning and connecting. Backfire. Àwa ni láìtà, àwa la láìtì. Àwa la láìtì, àwa ni láìtà. Ọ̀ya. Tẹ́ bá rí kùmẹ̀tì ẹ máa fọ́, tẹ́ bá rí kùmẹ̀tì lóko yẹ máa fọ́. Àwọn ìyá mi àjẹ́ ìdàpọ̀ ẹ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ mi o.